àwọn èèyàn máa ń wọ́ gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Folúkẹ́ Dáramọ́lá. Wọ́n máa ń wọ́ tuurutu lórí ẹ̀rọ ayélujára látàrí ohun tó ṣe lóde ìgbéyàwó Pẹ̀lá. Ọkùnrin kan tó gbajúmọ̀ lórí ẹ̀rọ ayélujára, Hamzat Adélájà táwọn èèyàn mọ̀ sí Pẹ̀lá, ló ṣe ìgbéyàwó aláriwo pẹ̀lú Jarvis, ẹni tí wọ́n jọ máa ń ṣètò. Lóde àríyá náà ni wọ́n pe àwọn òṣèré, àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn tó gbajúmọ̀ láwùjọ sí, èyí tí Folúkẹ́ Dáramọ́lá jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n pè síbi òde náà. Ó jọ pé àwọn alásè gbé oúnjẹ kọjá níwájú Folúkẹ́ láì gbé oúnjẹ fún un, èyí tó mú kó fi agídí gba oúnjẹ lọ́wọ́ àwọn alásè náà. Ìṣẹ̀lẹ̀ yìí ni kámẹ́rà ká sílẹ̀ tí àwọn èèyàn ń bu ẹnu àtẹ́ lu Folúkẹ́ wípé ó yẹ kó ti jẹun wá kó tó wá sóde o, débi wípé kò ní máa jà sí oúnjẹ lóde àríyá, àti pé wo oúnjẹ wo gan-an ni wọ́n fẹ́ fún un tí kò tíì jẹ rí. Èèyàn tó lórúkọ kò gbọdọ̀ máa hùwà bẹ́ẹ̀ yẹn láwùjọ. Táwọn kan sì ń gbè lẹ́yìn Folúkẹ́ wípé owó gọbọi, owó ńlá ló fi ra aṣọ òde náà. Àwọn tó pè é sóde ó yẹ kí wọ́n ti ṣètò mímu àti oúnjẹ sílẹ̀ fún un, débi pé kò ní ṣẹ̀ṣẹ̀ máa gba oúnjẹ lọ́wọ́ alásè. Kí lẹ̀yin rí sí ohun tí Folúkẹ́ Dáramọ́lá ṣe níbi ètò ìgbéyàwó Pẹ̀lá àti Jarvis? Kí lẹ̀yin rí sọ sí ohun tó ṣe yìí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, share fídíò wa, kẹ́ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́ yín.